Mo kí gbogbo yẹn lólùfẹ́ mi tó ń wò mí ní lókèlè yòdì ṣé àlàáfíà ni mo bá gbogbo yín ọdẹ odùn bí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ justice for Mohbad òun náà ni àtúnwá o kí ni mo ní kí n sáré wá mú fún yín information kékeré kan ni mo ní kí n sáré wá mú fún yín Bukky Jesse ó ti gbéná wojú Àṣànà o ó ti gbéná wojú Àṣànà ó ti wá di bodyguard ìyá Mohbad ẹ pé ń ṣàwò ó dàbẹ̀ ní pé arábìnrin kan mi ò mórúkọ ẹ̀ ó ń sọ̀rọ̀ sí ìyá Mohbad ó dàbẹ̀ ní pé ọ̀rẹ́ Àṣànà ni bóyá very close friend di Àṣànà ni ó ń sọ̀rọ̀ sí ìyá Mohbad ó ń fi ìyá Mohbad pagan bí Bukky Jesse ṣe gbé sórí nìyẹn ó dàbẹ̀ ní pé àwọn àṣírí kan tú jáde wọ́n ní ìyá Mohbad ó sick wọ́n ní ìyá Mohbad ò róúnjẹ jẹ mọ́ wọ́n ní kódà gan kò ráyè lọ sí hospital wọ́n kàn ń kéèjì ẹ̀ látàrí wípé wọn ò sáfẹ́ jẹ́ kí ó jáde sọ̀rọ̀ èmi wá wò pé ìyá Mohbad ó free now ṣe bí àdúrà ni wọ́n ń kéèjì wọ́n ní àwọn méjèèjì ni wọ́n ń kéèjì o àwọn méjèèjì ni wọ́n ń pilot wọ́n ló dàbẹ́ pé ìyá Mohbad gan ti ṣe tán àti sọ̀rọ̀ báyìí mo ní nígbà wo sígbà wo lọ́dún wo sọ́dún wo èmi ò tiẹ̀ tí bìlífù yẹn but Bukky Jesse ó tú pẹrẹpẹrẹ àwọn ọ̀rọ̀ kódà ó ń lérí sí ọmọbìnrin yẹn fitafita ni pé tó bá fi lè bí dá kó jáde fún ìyá Mohbad tó wọn bá ní jáde fún tán along the line nínú voice note yẹn ohun Karimo náà tún jáde ń bẹ̀ tán àwọn méjèèjì tí wọ́n jọ gbáyà ọmọbìnrin tí à ń sọ yìí but to be surprised wọn mention orúkọ ọmọbìnrin náà that is nǹkan tó ń kan mí lóminú but ó dàbí pé nínú àwọn ọ̀rẹ́ Wùnmí ni but tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ mo máa fẹ́ kẹ́ ẹ gbọ́ ohun Bukky Jesse fúnra rẹ̀ àti ọmọbìnrin yẹn tó ń sọ̀rọ̀ against ìyá Mohbad but ó dàbí pé Bukky Jesse ti wá di bodyguard ìyá Mohbad báyìí ọ̀rọ̀ pọ̀ ní ìwé kọ́bọ̀ ẹnu oníkànlá tí ń gbọ́ pàun ẹnu ọlọ́fà lẹ tí ń gbọ́ mo pé mo ta ó yẹ máa gbọ́. ọmọbìnrin ló ń sọ̀rọ̀ yẹn o. ó bá tán. ìyá Mohbad ló sọ fún yẹn pé tóun bá fínísì pẹ̀lú ìyá Mohbad tán Karimo gan ò nílé ìgbálẹ̀ lẹ́nu olórí burúkú tó dáwọ́ fún ìgbà tó gba ṣọ́ọ̀bù fún ìyá Mohbad tó kó jẹ. lẹ́nu olórí burúkú tẹ́ pé ó ṣe méje fún ìyá olórí burúkú yìí ó kó jẹ títí ó kó ọmọ lọ ó kó ọmọ wọn lọ. ó kó ọmọ ọkọ wọn lọ ó kó ìyá wọn lọ ó kó ìyá ìyá ẹ̀ lọ. yẹn ń jọ bẹ́ẹ̀ de Liam. sójà kó máa jábọ́ lẹ́nu wọn lágbà òkè ń bà lọ́jà kó dúró ọmọ tuntun wo àgbà òkè ń ṣe ọmọ gbogbo èyí tó jẹ́ kó lórí burúkú ìfilọ́gbọ́n ó ti fi fọ́ ó ti fi gbé ọ̀pọ̀ kiri orí íńtánẹ́ẹ̀tì ó ti fi kówó ìyá Mohbad tó wọlé ìyá òde. abẹ́kọ̀ by the time I finish with you lórí pé ìyá Mohbad sọ pé gbogbo oúnjẹ tó kó wá bẹ̀ wọ́n ló kó jẹ ṣé ìyá Mohbad ti pàrọ̀ ọmọ yìí by the time I finish with you finish pẹ̀lú ẹ̀ finish pẹ̀lú ìyá Mohbad wà á mọ̀ ẹ́ pé àti ìyá Mohbad àti bàbá Mohbad máa fẹ́yìn ọmọ. ṣé ẹ ti gbọ́. ẹ jẹ́ ká get started. ṣé ẹ ti gbọ́. ẹ wò mí dáadáa mi nídìí ìyá Mohbad mi nídìí kó wá fún mi ní information I don't need it I don't when she's ready she knows where to go. olórí burúkú ẹ tó bá tiẹ̀ máa ṣọ̀yàn ajẹ́ tó lè dá fìdí ara ẹ̀ gbogbo nǹkan tó ti ṣe láyé lórí ọmọ lórí ọkọ wọ́n ṣe é fún ni. ẹ̀wẹ̀ tó lẹ́nu ẹ̀wẹ̀ lórí burúkú tó lẹ́nu ẹ̀yà ìjíkò tó lẹ́nu ẹ̀ tó bá lẹ́nu ajẹ́ tó lẹ́fọ̀ tó lè kọ́nà tó ń fìdí ara ẹ̀ tó wá sí ìwádìí jìbìtì lórí íńtánẹ́ẹ̀tì ó tí ì lè jẹun. ìwọ tí o bá ṣe ìyá Mohbad àti ìyá tó gbà káàtúnẹ̀ kọ́ máa dáwọ́ fún ìfún. ọlọ́wọ́ á dá fún gbogbo yín ẹ lo vulnerability ìyá yẹn ẹ wá ṣe ìyá yẹn yamayama gbogbo nǹkan tójú ìyá Mohbad àtọ́jú bàbá Mohbad kì ojú gbogbo yín máa rí pátá. ó bá tán.
don't know me. ẹgbọ́n nǹkan tí Bukky Jesse sọ láàrin yẹn gan ó kan èmi gan lóminú. Ó ní ẹ rò wípé ńgbà tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ mo máa jáde mo máa wá fi ìyá Mohbad ṣe yẹ̀yẹ́, ìrọ̀lẹ́ pa. Tí ẹ bá gbàgbé sẹ́yìn ó ti fojú ìyá Mohbad yìí hàn máa bó o, kò sọ̀rọ̀ tí ò sọ sí ìyá Mohbad tán o, kò sùúrù èbú tí ò bú ìyá Mohbad tán. Suddenly now ó tún ti tán padà ń sìn, ó tún ti ń sọpọ́tì ìyá Mohbad. A ṣe ń dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. Ṣé rí pé ọ̀rọ̀ àwọn pípù yìí kò wá fẹ́ yé mi mọ́. Lẹ́nìí ọmọ àgbà báyìí tó bá tún máa di ọ̀la ẹ máa rí pọ́tí fèsì ọ̀nà báyìí, ẹ máa gbọ́ lọ síwájú. Àmọ́ bẹ́ẹ̀. Kò sẹ́ni tó pé. Bẹ́ẹ̀ni, kò sẹ́ni tó pé. Mi ìbáyà mo bá ti sọ̀rọ̀ tí n bá bá sọ̀rọ̀ lẹ́yìn Ọlọ́run fi àjẹ́ mi. Kẹ bá wọn pé bí o ti máa sọ̀rọ̀ ló ṣe ń bọ́ta. I don't need any information. Gbogbo àti ẹ̀sọ́ pé kàfí mọ́ ní information tí mo sọ mo ní kó gba ọ̀dọ̀ legal team lọ. I will never leak any ass. Èmi ò bìlífù yẹn o. Tó bá lò ní ìdí information. Kí ló ṣe jáde? Vulnerability ẹ̀ lọ take advantage of. Òun ló aláwọ̀ ẹ̀. Kò ṣe pé ìyá yóò fẹ́ sọ̀rọ̀ nígbà tó yá. Wọ́n wá gá ẹ̀jẹ̀. Wọ́n gba fóònù lọ́wọ́ ẹ̀. Ìyá yóò ní fóònù. Ṣé ń gbọ́? Kò ní fóònù gidi. Ṣé ń gbọ́? Ọwọ́ sọ ìyá oníyàdẹ́rú àṣàlà. Mi fẹ́ mọ̀ bí Ọlọ́run ṣe fẹ́ kọ̀ tí kò mọ̀ ṣe kó kọ́ sí ẹ̀. Ẹgbọ́n nǹkan tí Bukky Jesse sọ mẹ́ ó ní wọ́n gba fóònù lọ́wọ́ ìyá yìí kò rí fóònù lò, wọ́n ń gáìdì ẹ̀. Ẹ jọ ṣé tó bá jẹ́ pé ìyá Mohbad rẹ́dí àti sọ tòótọ́ ó rẹ́dí àti wá justice for me because gbogbo nǹkan tí Bukky Jesse sọ yìí ó lè jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ o but ìyá Mohbad fúnra rẹ̀ òun gan ní tiẹ̀ lọ́wọ́. Ẹni ló fẹ́ mi ẹjọ́ ẹ ò ní rí irun gbé sọnù bí ó ṣe bí ọmọ. Ẹjọ́ mo bẹ̀ yín ni ẹ bá mi share fídíò yìí, mo fẹ́ kí fídíò yìí kó rìn kó dé ọ̀dọ̀ Bukky Jesse fúnra rẹ̀, kó dé ọ̀dọ̀ Bukky Jesse fúnra rẹ̀. Ẹ bá mi share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV. Bukky Jesse tó bá jẹ́ pé lóòtítọ́ ni ìyá yìí ló rẹ́dí àti wá justice fún ọmọ ẹ̀, ṣé fóònù ló fẹ́ fi wá justice fún ọmọ ẹ̀ ni? tó bá ti ẹ̀ gba fóònù ọwọ́ títì ṣé kò lè mọ bó ṣe lè ráyè jáde láti dé ibi tó ti máa rí àwọn tó máa ṣe rí gbogbo nǹkan títí ṣe rí èmi ò bílí gbogbo eléyìí actually tó ẹ pé lóòtítọ́ àti lódodo tó ẹ pé nǹkan míì ní Bukky Jesse sọ́nsìn tí mo mọ̀ wípé ó lè ṣokùnfà nǹkan kan tí mo tún lè sọ bẹ́ẹ̀ ni pé wọ́n ń gáìdì ẹ̀ irú ìyẹn ń sìn tó bá fún ní space láti jẹ́ kó ráyè jáde kó lọ ṣe nǹkan tó bá wù accepted but pé torí pé kò sí fóònù lọ́wọ́ ẹ̀ òun ni kò jẹ́ kó sọ̀rọ̀ ó fẹ́ sọ̀rọ̀ èmi ò gbà yẹn gbọ́ tó bá yẹ kó bá free fóònù nìkan ni ò sí lọ́wọ́ ẹ̀ àìmọye ibi tó lè lọ tó máa gba fóònù èèyàn tó máa ṣe nǹkan tó fẹ́ ṣe tó dẹ̀ máa publish ẹ̀ but tó bá sọ pé lórí pé wọ́n guide ẹ̀ accepted ló ní orí ìyẹn lè fà but fẹ̀ẹ̀kàn tẹ́lẹ̀ ó ti gbàbọ̀dè àbọ̀dè tó gbà yẹn òun ló ń fìyẹ ẹ̀jẹ̀ ń sìn torí mo tún gbọ́n sí pé wọ́n ní ìṣe ló ń sá káàkiri kò tún lè súnlé mọ́ wọ́n ló tún síìkì wọn ò jẹ́ kó lọ sí hospital wọ́n wá lọ announce lórí TikTok pé àwọn nídìí nurse tó lè treat ẹ̀ Ṣàngó náà ló ń gbé àìmọye doctor tó wà ń bẹ̀ àìmọye hospital tó wà ń bẹ̀ kí n dé tí ò lè lọ sí hospital ń bẹ̀ ẹni olùfẹ́ mi ọ̀rọ̀ yìí ó ní kélé gínú ẹ máa tún gbọ́ lọ. báwa ṣe gbogbo eléyìí ṣọ́fí òkú lè gbé àlùbọ́sà kó ká ẹ̀fọ́ ni. ìyẹn di dandan. ó fi àjẹ gbogbo ìyá ìyá àti ọkọ ẹ̀. ìgbà tó wọn wà láyé. ọmọ wọn tún kú tán ó tún ní wọn lára tó tó yìí ó rántí àti sùn ni. ó rántí ọjọ́ tó máa gbé apá tí ò ṣe gbé. ó rántí ọjọ́ tó máa gbé ẹsẹ̀ tí ò ṣe gbé. àkíkà.
ìyá ẹ take advantage of her ìyá tó dé take advantage of him ó ti ẹ̀rọ ọjọ́ kan yẹn tí mo bá ti wà bẹ́ẹ̀ fún ẹ ó fẹ́ ilé ìgbà tó wà láyé ó tún kú tán ó tún fẹ́ ìyá ẹ̀ ó fẹ́ ìgbà bẹ́ẹ̀ ó máa ti gbà bẹ́ẹ̀ àṣàdà ìyá yìí ló lọ ní last coroner inquest tó lọ sí court tó sọ pé ìyá ọkọ ẹ àti àwọn àbúrò ọkọ ẹ wọ́n support ẹ láti sin Mohbad. Okay. Just because you are not getting your ways just because ẹ ti lò ya Mohbad tán ẹ wá ṣe ríbo ẹ ṣe rabaraba ọ̀rọ̀ àjẹ yíyà. ìwọ ló wá fẹ́ gbalẹ̀ báyìí. Okay. Bukky Jesse ló fẹ́ gbàyà Mohbad lẹ́ báyìí o ó ti di bodyguard. Nítorí ṣe láti fẹ́ jọ ẹgbẹ́ lóde ó ẹ̀sìn ẹ̀ ló máa pọ̀ jù lórí social media àfi tọ́lá ọ̀gbà gbàdúrà abẹ́gbọ́ ó ló lè ṣe rọ́bìṣì pẹ̀lú mi ó ní ṣùgbọ́n kó má gbé rọ́bìṣì lọ́dọ̀ òun tó wò sí fámìlì wọn ẹ má gbàgbé pé lórí burúkú yìí ìgbà tí Àṣàlá lọ pé tó fún lówó ṣé wọ́n ti pọ̀ sọ stẹ́fẹ̀tì kan ó ní fámìlì wọn lòun tó kì í ṣe fámìlì wọn mọ́ sí ìgbà tó ti gbà ó ti ní pọ́wọ́ wọlé mọ́. Àti òṣòwò mọ́. Ó kì í ṣe fámìlì wọn mọ́ sí ẹ máa gbọ́ lọ. Oníṣìyàwó bá ti bá cross party wá ṣẹlẹ̀ wá kọ́kọ́ ṣẹ́ẹ̀dì gbogbo nǹkan tó tara ẹ̀ jáde tó ń dún ẹ̀ nínú. Ẹlẹ́jẹ̀ lábàájì wá kọ́kọ́ ṣẹ́ẹ̀dì gbogbo nǹkan tó tara ẹ̀ jáde tó dún ẹ̀ nínú. Olórí burúkú ni ẹ àbí àgbà ni ẹ aláyé ìbàdí ni ẹ ìwà Jùmọ̀kẹ́ ló wà nínú ẹ. You want to shred the Mohbad to pieces for what? Kí ni ìyá ìgbẹ́ yín gbà yín náà? Ẹ fi pété bá tá síta àwa náà máa bù ó ti ṣí mi ìjàmbá tún tèmi bẹ́ẹ̀. When you go high we go low. Ẹ bá gbọ́ lọ. Ó ga o. Wá ṣe ìta ni. Ta ló fẹ́ ṣe ìyá Mohbad? Wọ́n. Bukky Jesse gbé sórí gan-an. Bàbá ti pẹtíṣọ̀n lórí burúkú yìí. Iṣẹ́ ọlọ́pàá lọ pé wọ́n ní kó wá máa sọ fún tó bá bí ẹ̀dá. Pátá fún ìyá Mohbad. Tó o bá gba another petition kò pè mí lọ́mọ ẹ̀. Ṣé olórí burúkú ni ẹni? Àdìmọ́ sọ fún ẹ pé o ti fẹ̀yìn pẹ̀lú Mohbad sẹ́. O ò ní ìdẹ́nìtì lọ́wọ́ ẹ̀. O ò ní information. Ó ti fẹ̀yìn pọn ya Ṣùgbọ́n o Mohbad. ti fẹ̀yìn pọ́n. Nígbà ìwà lò ya Mohbad ẹ máa jọ́ ọ̀bẹ yẹn. Ó di ó di. Ó bá tán. Ó di àwọn olórí burúkú lélẹ̀ wá ṣẹ̀dẹ̀. Kó tó ṣẹ̀dẹ̀ wá ti gbé ẹgbẹ́ fi ṣú. Àfi tọ́lá wò wá sí lókè wá ṣẹ̀dẹ̀. Kí ló dé? Wá ṣẹ̀dẹ̀ ẹni tẹ̀. Ṣé nígbà dájú àbí àwọn ní gbogbo àwọn pípọ̀ yìí? Ṣé nígbà dájú ni wọ́n? Ṣé nígbà dájú ni àwọn pípọ̀ yìí? Ìyá tó mọ ẹkú ẹ gbàgbé ẹ̀. Ìyá yẹn kọ́ ọkọ ẹ̀ ní bó ṣe rò ní. Ìyá tó mọ ẹkú ẹ̀ lè ṣe bẹ́ẹ̀ fún ẹ̀ lè bí tí. Wọ́n lọ́wọ́ ìbọn lójú ẹ̀ wà. Ẹ yẹ ká máa pẹ̀lú. Wọ́n ṣe máa jẹ́ kí n. Ṣé ìgbà wẹ̀lẹ̀? Òun máa ṣe ìyá Mohbad bí chicken. Wow. Àṣàlà òòjọ́ tó lọ báyà ẹ̀ kó parọ́ mọ́ bàbá Mohbad. O ò lè kọ́ṣọ́ lẹ́dí bó ṣe ń sọ̀rọ̀ sí ìyá Mohbad. Àṣàlà mo fẹ́ dogun mo fẹ́ dọ̀gbọ̀ mo fẹ́ pa ọkọ̀ jayé Ilé ayé ló mọ̀. ẹsẹ̀ mẹ́fà ni. Ẹsẹ̀ mẹ́fà ni. Àṣàlà ẹsẹ̀ mẹ́fà ni. Ìgbẹ́ni fún ẹ tó fi ènìyàn ṣe gbẹ́kẹ̀lé. Àṣàlà sórí gbogbo àwọn tó fi ṣe gbẹ́kẹ̀lé yẹn wọ́n já ẹbọ. Asán ní asán. Ọlọ́run nìkan ni ò lè já ẹbọ. Bẹ́ẹ̀ni. Wo bí lédi ṣe ń sọ̀rọ̀. Wo bó ṣe ń sọ̀rọ̀ sí ìyá tó dúró fún ẹ tí ò jẹ́ káráyé kó sọ̀kò pa ẹ̀.
òdodo ọ̀rọ̀. ẹjọ́ ṣé olórí burúkú Ìyábọ̀ Òjó ṣó fẹ́ sọ fún òun ò gbọ́ gbogbo eléyìí. ó bá tán. ẹ̀wọ̀n nǹkan tó sọ yá yìí dà. ẹ lólùfẹ́ mi ṣe é rí wípé Bukky Jesse gbé ọ̀rọ̀ ìyá Mohbad sórí báyìí ṣe é rí pé ó gbé sórí ẹjọ́ mo tún bẹ̀yìn lẹ́ẹ̀kan sí ẹjọ́ ẹ bá mi pín fọ́nrán yìí kó circulate mo ti fẹ́ kí fọ́nrán yìí kó dé ọ̀dọ̀ Bukky Jesse ẹjọ́ ẹ bá mi pín fọ́nrán yìí kó circulate dáadáa fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ẹjọ́ ẹ bá mi subscribe kájọ máa jẹ gbádùn ètò yìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ẹ ò ní rí gbogbo sọnù bí ó ṣe bẹ mọ́ ọwọ́ tẹ́ ẹ fi subscribe yẹn nfa owó lẹ́yìn máa fi kà lágbára Èdùmàrè ṣé ẹ rí pé mo sọ fún yín pé Bukky Jesse ó gbé ọ̀rọ̀ ìyá Mohbad sí orí gan tó ti fi ojú ìyá Mohbad hàn máa bo sẹ́yìn even though Karimo gan the same thing wọ́n á ti ṣe nǹkan sẹ́yìn tó wá ti yá wá tún padà wọ́n ti wá di zig-zag ọ̀rọ̀ wọn ò tiẹ̀ wá fẹ́ yé mi mọ́ Ọlọ́run tí bá sọ pé ọ̀rọ̀ wọn yé mi irọ́ ni mo pa but ẹ sì máa gbọ́ lọ. ẹ jẹ́ ká máa gbọ́ yẹn. Àṣànà làwọn wò wọn lára kò deserve anything from anybody. Why ìtẹ́ ṣe wọ Àṣànà wọn lára? Àṣànà wọn bá yí pé kẹ́kọ̀ọ́ òun kọ́ bá ọ̀. Ẹ wá gbé ìyá ìmọ̀ra gbà yẹn, ẹ wá dẹ̀ tọ́jú ẹ̀. Ṣé ní gbogbo ìtọ́jú tẹ fún ìyá yẹn? Fún 11 months tí ò mọ̀ lára ẹ̀ tó jẹ́ pé fi ń kówó jẹ ni. Màá fún ìyá yẹn ní tọ́jú within 1 month. Wá ṣe ìyá Mohbad mọ̀. Wọ́n ní Karimo sọ lọ́sàn-án pé ọ̀fẹ́ mi pàyà Mohbad kò rówó jẹun ìpè òun dẹ̀ try best òun. Ìyá Mohbad. ṣé ń gbọ́. I am not saying this láti gba information lọ́wọ́ ẹ̀. Ìyá Mohbad. How will you know? I am not saying this láti jẹ́ kó wá sí ṣáìdì wa. báwo la yìí fẹ́ mọ̀. But I am saying this for the love I have for Baba and Mohbad. Despite the fact that I don't know you people, mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ yín ni. Ṣùgbọ́n èèyàn kan lèèyàn lọ́lọ́run máa wọ́n séèyàn ìyá Mohbad. Láti next month lọ lágbára Ọlọ́run kọ́lọ́ wá sọ pé kò ló ń sọ̀rọ̀ ìyá Mohbad. Ẹ̀yin náà máa gbowó oúnjẹ lọ́wọ́ mi. wàhálà bóṣà ṣe ti gbọ́. Ìyá Mohbad máa fún yín ní 100,000 ẹni máa fa àkáǹtì yín sílẹ̀ o. ìyá Mohbad is on payroll. I don't know how to contact you but ìyá Mohbad èmi ń sọ ilé ni I don't need you. ìyá Mohbad is on payroll. ẹ máa pè mí ìyá Mohbad èmi kò fẹ́ bá yín sọ̀rọ̀ when you are ready to talk ẹni nọ́mbà àbọ̀dá mú ìwà. ok àbíkò yẹn. ó yé wa. ẹni nọ́mbà ọkọ tó wá sọ̀rọ̀ ọjọ́ yẹn. ìyá Mohbad on payroll. wow. Ìyá Mohbad. okay now. As a matter of fact gan mo ṣẹ̀ṣẹ̀ ń sọ ilé ìṣẹ́ta lẹ́nu ni. àti jẹ́rin tó ti sọ pé bí ń pàyà yẹn tí mo ti gbọ́. mo ti ṣe a lot of moves lẹ́yìn. mo wà successful ni mo ò ṣe moves yẹn láti gba information mo ní kó bá mi wá lọ. kó ṣe shopping provision lọ fún. ọ̀pọ̀ fóònù tó ń lò. but unfortunately kò sí nílé. tó bá tán. wọ́n ní tó bá ti lọ láàárọ̀. ó dalẹ̀ kó tó dé. ó tún dalẹ̀. ṣé ẹ kọ́ mi? èmi ti ń parí iṣẹ́ lẹ́yìn tẹ́lẹ̀. ẹ ló lè fẹ́ mi ṣé ẹ ti gbọ́ analysis Bukky Jesse ń bẹ̀ yẹn ẹ rí i pé ó full how can I say full confidence full package ló fẹ́ fún ìyá Mohbad báyìí full package ẹ rí i pé nísìnyí ìyá Mohbad will be on payroll now gbàgàn 100k gbàgàn 100k gbàgàn 100k ṣe rí i pé ìyá Mohbad náà ti wá wà nù payroll báyìí sí wọ́n á máa gba 100k lọ́wọ́ Bukky Jesse FF Fremont
látàrí wípé wọ́n ní ebi ń pa wọ́n lọ́mọbìnrin tó ń sọ̀rọ̀ yẹn pé òun ni wọ́n kówó fún because èmi náà fẹ́ sọ pé báwo lebi ṣe fẹ́ pa ìyá Mohbad nígbà tá a gbọ́ pé wọ́n ti ṣí ṣọ́ọ̀bù fún pé ṣọ́ọ̀bù tó tiẹ̀ ṣe fún gan over million òun ni wọ́n ṣí fún báwo lebi ti ṣe fẹ́ máa pa so according to nǹkan tí Bukky Jesse sọ́mọ̀ ẹ̀ sìn wọ́n ní lady tán ní kó ṣe gbogbo everything fún okòwò jẹ bóyá òótọ́ ni bóyá arọ́ ni ohun tó pamọ́ ojú Ọlọ́run ló tó so kí ni nǹkan tí mo wá fẹ́ fàyọ òun ni pé ṣe rí bí Bukky Jesse bó ṣe ń báàkì ìyá Mohbad báyìí ṣe rí bó ṣe ń báàkì ìyá Mohbad báyìí ó dẹ̀ lóhun need information lọ́wọ́ ìyá Mohbad ẹ gbọ́ ẹ̀rọ ìfẹ́ mi ṣé lóòótọ́ ni àbí Bukky Jesse ń dígbọ́n ni àbó fẹ́ fi gba information ni ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀rọ ìfẹ́ mi ẹ̀yin náà lè fi ọkàn yẹn hàn lábẹ́ comment section ẹ ká tún gbọ́ síwájú díẹ̀ sí. mo ń sọ ilé síta sìn ó má di pé BJ lọ bá ìwé lẹ́yìn kó lè sọ̀rọ̀ ni I don't need that mo bá fi àmúbá sọ̀rọ̀ ìgbà tí mo sọ ọkọ ti bàbá gan ẹ bèrè lọ́wọ́ bàbá á tó 3 months kí n tó lè bá bàbá sọ̀rọ̀ ọmọ ní bàbá fẹ́ bá mi sọ̀rọ̀ ní mo bá wọn sọ̀rọ̀ èmi ń ṣe lè tó ga bí ìyàbọ̀ ni mí nǹkan tí ìyá Mohbad ń go through ẹ má gbàgbé pé mo sọ nǹkan kan gbà kan ìyá Mohbad ó ní slow yìí ẹ bá ti rí ìyá Mohbad ẹ bá mo sọ bí ṣe bẹ̀rẹ̀ mo ní ìyá Mohbad ó kò ṣá ìyá Mohbad ò ṣá. èmi ò gbà yín gbọ́ o ó máa ń gbọ́n o. gbogbo ṣaṣangele kìnnìkan ẹ tó bá mọ̀ mọ́ sọ fún mi mo lè bu ẹ tó ń sìn kó tún dọ̀rẹ́ kí tún bẹ́ẹ̀ ṣe lọ́la kó ṣe pé ká dọ̀rẹ́ o this is me this is not pretense. ìyá Mohbad I don't have your account number ẹ bá lẹ́nu tó lè fún mi I don't want me fẹ́ àwọn tí mo bọ́ sí gan wọn ò ní sọ fún yín gbọ́dọ̀ mi lọ ti wá èmi kàn ní kẹ́ni yẹn pé provision wà fún yín ni. okay now. but mo bá yín mo ní káwọ fóònù tẹ́ ẹ lò àwọn kan tó bá fi òpẹ́ edit wọ́n bá yín sọ̀rọ̀ kọjá kémi mọ̀. okay. àti 4 days ago mo ti lé kí n tó wá sọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ fún ìpẹ̀lú ìyá Mohbad. wow. ṣé mo bá yàn kọ́kọ́ sọ. no. mo bá yàn kọ́kọ́ sọ. ẹ̀yin lólùfẹ́ mi. ẹ jẹ́ ká máa lọ ṣé kọ́kọ́ tó sọ. ó ní wọ̀n mí lòun wò wọ́n lára ẹ̀ tí ọmọ ẹ̀ kú. wọ́n gbá ẹ̀yin lólùfẹ́ mi. mọ́mì mi ẹ máa pọ̀ bá mọ́mì mi wà lórí láì so ìwọ gẹ́ẹ̀lì ọmọ àsòkò páyé lórí íńtánẹ́ẹ̀tì gbẹ̀yìn ni. ó bá tán. ìwọ olórí burúkú olóbò sèré olóbò àbàtà. ẹ jẹ́ ká máa pẹ́ lọ. you don't deserve anything from anybody. lórí wọn mi náà ṣe ń ṣe. kẹjà ló ní sùúrù bọ́lá bá ṣe jáde ní ká máa sọ̀rọ̀. bọ́lá bá ṣe jáde àìsíwọ̀ ẹ̀. ọmọ ẹni bá ká jókòó nà. àmúlẹ̀ tèmi kọ̀rọ̀ mo sì yá máa lẹ́mí. ó bá tán. ẹgbẹ́ wẹ̀rẹ̀ àmúlẹ̀ tèmi kọ̀wọ̀ sí àwọn wẹ̀rẹ̀ wọn ló fọ́lọ̀ àwọn ẹranko yìí àmúlẹ̀ tèmi kọ̀wọ̀ sí lẹ́yìn tí ó lè fi ìdí 3 square meal. kò sí tó oúnjẹ tí wọ́n sìn yó ìgbà tó jẹ́ pọ̀lẹ́ kó dáadáa tí I'm talking about 2016 bára ìgbà bára lọ́mọ yìí àti 2016 ló ti ń gbé gbà bára táwọn ọba ti wá láti lóyìnbó àgbọ̀dé wọn àjẹjẹjẹ àmú tó bá ti gbà tán lọ́wọ́ yìí ọwọ́ ìjọ mi lójú ẹni tó bá dé fún ìgbà tó wà. ẹ wo ẹ̀yin lólùfẹ́ mi a ò lè torí àwíjàre kí tó tọ́ lẹ́nu mo rò pé ẹ̀yin náà ẹ ti máa di kókó ọ̀rọ̀ mu nínú àwọn nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ẹ ti máa rí kókó ọ̀rọ̀ dì mú níbi tẹ́ ẹ gbé gbọ́dé yìí mo mọ̀ pé ọlọ́pọlọ pépé intelligent ní gbogbo ẹ̀yin lólùfẹ́ mi tẹ́ ń wò mí lórí ìkànnì yìí mo mọ̀ pé ẹ ti máa di kókó ọ̀rọ̀ mu kí lẹ̀yin rí sí ọ̀rọ̀ tí Bukky Jesse tí ó sọ yìí kí lẹ̀ rí sí ìhà tí Bukky Jesse tó kọ sí ìyá Mohbad báyìí ajá tó rí ni tó ń gbó tó tún wá tó rí ni tó tún wá tún yọ̀rù báyìí irú orin wọn la fẹ́ kọ sí gbẹ̀dù ẹ̀yin lólùfẹ́ mi ẹ bá mi fèrè ọkàn yín hàn lábẹ́ comment section bó bá ṣe rí lọ́kàn tí ẹ̀yin bá mi fèrè hàn lábẹ́ comment section kẹ́dẹ̀ bá mi share fídíò yìí kó kọ Bukky Jesse gan lára fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ó yá ẹ subscribe kájọ máa jẹ ìgbádùn ètò yìí mo sọ fún yín pé any information tí n bá ti rí màmá mú wá fún yín ẹ mo tún padà bọ̀ ire o.